Ní kùtùkùtù òní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2023 gbajúmọ̀ òṣèré fíìmù Yorùbá Akeem Alamutu ti kúrò ní ayé. Ẹ tún káàbọ̀ sí Àwẹ̀ró TV níbi tí a ó ti ní àǹfààní láti mọ bó ṣe ń lọ ní Yorùbá movie industry àti entertainment movie industry lápapọ̀. Ẹ má gbàgbé àti tẹ like button kí ẹ subscribe kí ẹ lọ comment section láti lọ contribute ẹ bá ti gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Gbọ́ wípé gbajúgbajà òṣèré fíìmù Yorùbá Akeem Alamutu ti kúrò ní ayé. Odunlade Adekola bu ìròyìn ìbànújẹ́ kan lórí Instagram pípín fídíò kan níbi tí òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pẹ̀lú Kọ́láwọlé Ajéyẹmí ṣe fi hàn ìbànújẹ́ ńlá lákòókò tí wọ́n péjọ fún ìsìnkú Akeem Alamutu tí ó tẹ̀lé àwọn àṣà Mùsùlùmí. Nínú àwòrán tí ó ru ẹ̀mí rẹ̀ lọ, àlùfáà Mùsùlùmí kan rọra gbé òkú Akeem Alamutu sórí ilẹ̀ tí a fi aṣọ funfun wọ̀ ọ́ bí wọ́n ti ń gbàdúrà láti bẹ̀bẹ̀ fún Olódùmarè fún àlàáfíà ayérayé ti ẹ̀mí rẹ̀. A tún pàdánù òṣèré gbajúgbajà Yorùbá alàgbà Akeem Alamutu òrìṣà. Gbé ìgbésí ayé tí ó rọrùn àti nígbà gbogbo rántí ohun gbogbo yóò di ìtàn àkọọ́lẹ̀ ní ọjọ́ kan. Ẹlẹgbẹ́ rẹ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé, Jayé Kútì, Múyìwá Adémọ́lá àti díẹ̀ sí lọ sí apá kan àwọn àsọyé láti sọ ìbànújẹ́ ńlá wọn àti láti fún ní àwọn ìfẹ́ inú ọkàn wọn fún àlàáfíà ayérayé òṣèré tí ó lọ kúrò ní ilẹ̀ ayé. Fúnkẹ́ Akíndélé kọ̀wé, ó ní jẹ́ kí ọkàn rẹ sinmi ní àlàáfíà, ó dàbọ̀. Múyìwá Adémọ́lá kọ̀wé, ó ní ó dára kí ẹ̀mí rẹ sinmi ní àlàáfíà pípẹ́. Jayé Kútì sọ wípé Olúwa oṣù yìí ó sinmi ní àlàáfíà. Olóògbé òṣèré Akeem Alamutu la gbọ́ wípé ó ti jáde láyé lẹ́yìn tí ó ń bá àìsàn kọjá ní àgọ́ ara pẹ̀lú àwọn àwòrán rẹ̀ tí ó wà ní ipò àìsàn tàn kárí ayé jákèjádò ìlera rẹ̀. Kò ní jù báyìí lọ lórí ètò yìí. Ẹ̀yin olólùfẹ́ Àwẹ̀ró TV, ẹ má gbàgbé láti tẹ like button kí ẹ lọ comment section láti lọ contribute kí ẹ share àwọn fídíò wa sí àwọn olólùfẹ́ yín gbogbo.